Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bìtẹ̀ tí mo wá. This is crossblogxtv. Don't forget to subscribe, like and share. Ó tún ti ṣẹlẹ̀ báyìí o. Funny thing ká tún ti tú wíníwíní àṣírí nípa Governor Adeleke. Ó ní bàbá Adeleke ò lè wọlé o. Ó ní kò sí bọ́ọ̀jì fẹ́ mọ́ ṣe inú ilé. Ó ní kò sí bọ́ọ̀jì wọlé pé ìbò tó máa dì yìí. Ìbò tó lágbára gan ni o. Ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Funny Thinker. This is crossblogxtv. Don't forget to subscribe, like and share and drop your comment down below. Ẹ kú dédé àsìkò yẹn alára wa. Mo ṣàbápàdé fọ́nrán yìí lórí ẹ̀rọ ayélujára. Ẹ jẹ́ àkọ́jọ wò náà. Endorse me. I want to tell you today, because today is the day that the Lord has made. I'll be glad in it. I gladly accept your endorsement. I want to tell you, Osun people, I love you so much. I say I love you so much. 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 I love you. 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 Sẹ́rí ìtọ́sẹ̀lẹ̀ nígbẹ̀yìn fọ́nrán yìí ni wọ́n ń pè ní political pressure, uncertain political pressure. Sẹ́rí ọ̀pọ̀ èèyàn ọmọ wípé in tí ọmọ gbà sẹ́rí wọ́n mọ̀ yẹn fẹ́ sọ̀rọ̀ yìí tó fi lè yé yín náà o. Òótọ́ tí ẹ̀yin ń sá fún ní town tẹ́ ń sá fún ẹ̀yin gbogbo ẹ̀yin alátìlẹ́yìn Ademola Adeleke pátápátá, òótọ́ tẹ́yin ń sá fún tẹ́ ń try láti avoid tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ lẹ́nu ẹnikẹ́ni ó hàn kedere báyìí sí Ademola Adeleke fúnra rẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ iná sákù nínú ilé ìjọba. Òótọ́ tẹ́yin ọ̀fẹ́ gbọ́ ń town ó hàn kedere báyìí. Tẹ́ bá wò gbẹ̀yìn fídíò yẹn ẹ rí wípé èèyàn kan tó ti wà emotional ló ń sọ̀rọ̀ nínú fọ́nrán yẹn. Èèyàn kan tó ti wà emotional, èèyàn kan tó ti wà emotionally drained tí ẹ mọ̀ èèyàn kan tí ó ti wọ́n ní bàbá rẹ̀ nínú fún àhọ́ra dé egun, èèyàn kan tó ti họ́ra ju egun lọ, tó ti họ́ra kọjá bí tí egun wà gan pé báwọn kìíní sì fẹ́ràn mi tó àwọn forces tó ń bẹ ńlẹ̀ yìí sì máa ṣiṣẹ́ against mi. Ìyẹn làwọn afẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ tá a fi ṣẹ́rí ọmọ ṣe o àánú Adeleke fún rẹ̀ gan sì ṣe mí honestly, because tá a bá fi dídá ti àwọn tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ṣe lè yàn ọba pé kọ́mọ wulẹ̀ tiẹ̀ kàn dààmú ara ẹ̀ láti mọ contest fún mọ̀ ẹsẹ̀ mọ̀ ròdò káàkiri pé kọ́kàn mọ̀ ṣe ìjọba ńlọ kọ́ mọ̀ ká ọjọ́ lérí ara wọn tí èèpọ̀ ọdún mẹ́jọ ni. Ṣùgbọ́n òfin ọ̀fọ̀ ayé rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ èyí tó túmọ̀ sí pé ó gbọ́dọ̀ contest ni. ṣé wá rí èyí táwa rí tá a fi ń tẹnu mọ́ pé Ademola Adeleke kò ní wọlé ẹlẹ́ẹ̀kejì, ó ní ẹ̀yin ọba ti béèrè kálẹ̀ nílà káyé ní tí ń bẹ́ẹ̀ ni wípé àkọ́kọ́ rẹ̀ ni pé ẹ rí wípé ìpínlẹ̀ Ọ̀ṣun ó jẹ́ ìpínlẹ̀ tó ṣe pàtàkì ní ọkàn àyà ààrẹ orílẹ̀-èdè yìí. Lẹ́yìn ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀ṣun ló tún kàn lára àwọn ìpínlẹ̀ tó kàn. Ẹ mọ̀ pé a mọ̀ pé bí ìnáwó bá ṣẹlẹ̀ lágboolé a mọ̀ kángun sẹ́nìkan jẹ nìkan lọ. Ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ìpínlẹ̀ tó kàn ààrẹ Bọ́lá Tinubu gbọ̀ngbọ̀ngbọ̀n àkọ́kọ́ nù. Ẹlẹ́kejì tó tún wà ń bẹ̀ ni pé ṣe rí àwọn ará Àbújá, àwọn olóṣèlú Àbújá wọ́n fẹ́ẹ́ nílò ìpínlẹ̀ Ọ̀ṣun tayọ bí Bọ́lá Oyèbánjí tó jẹ́ candidate APC ṣe nílò Ọ̀ṣun lọ. Àwọn olóṣèlú Àbújá àti ààrẹ fúnra lára rẹ̀ gan wọ́n nílò ìpínlẹ̀ Ọ̀ṣun láti lè ka skọ́ọ̀sì mọ́ra wọn, láti lè kà mọ́ èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tayọ bí Bọ́lá Oyèbánjí ṣe nílò ìpínlẹ̀ Ọ̀ṣun fúnra lára rẹ̀ gan. Ẹlẹ́kejì nìyẹn. Ṣé wá rí ẹlẹ́ẹ̀kẹta ní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé Adeleke nìkan lónìí àtọ́lọ́hún. Ẹ̀yin tó ní nìyẹn kò ní nǹkan kan míì tó lè gbọ́kànlé, ó sì mọ tí wọ́n ń pè ní political force nínú òṣèlú. Ó yé dáadáa torí olóṣèlú ni wọ́n bá ń lé ní àwọn bàbá tí wọ́n lọ́jọ́ sí sẹ́nitọ́ Ayọ̀ọ́lá Adeleke àgbà òṣèlú ni wọ́n. So wọ́n ń pè ní political force. Èmi ti dá nǹkan méjì báyìí. Àkọ́kọ́ náà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe pàtàkì ní ọkàn ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Èkó ni. Ẹlẹ́kejì àwọn olóṣèlú Àbújá wọ́n nílò ìpínlẹ̀ Ọ̀ṣun láti kà mọ́ ara èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tayọ bí kándídéètì ẹgbẹ́ wọn APC bó ṣe nílò ìpínlẹ̀ Ọ̀ṣun. Bóun ṣe nílò ìpínlẹ̀ Ọ̀ṣun ló kéré jù nínú tí ń bẹ ńlẹ̀ yìí. Ẹlẹ́kejì sì ń bẹ ńbẹ̀ nù. Sẹ́wárí ẹlẹ́kẹta tó wà ńbẹ̀ ni mo tún ti ṣàlàyé yìí wípé Ademola Adeleke tó jẹ́ major candidate tí wọ́n jọ ń fa nǹkan mọ́ra wọn lọ́wọ́ kò ní agbára kan tí yóò gbè lẹ́yìn rẹ̀ yàtọ̀ sí àtìlẹ́yìn aráàlú.
Ademola Adeleke tó jẹ́ major candidate tí òun àti candidate APC jọ ń fa nǹkan mọ́ra wọn lọ́wọ́ kò lágbára kankan tí ó gbè lẹ́yìn rẹ̀ yàtọ̀ sí àtìlẹ́yìn aráàlú. Àtìlẹ́yìn aráàlú nìkan ò sì tó lọ́jọ́ ìdìbò. Tẹ́ bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ níbi tí wọ́n ti sọ, àtìlẹ́yìn aráàlú nìkan kò tó lọ́jọ́ ìdìbò. Ẹlẹ́kẹta òun ni mo ti sọ. Ṣé rí tí kì í bá ṣe pé bóyá ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ìbò tí a kọ́kọ́ dì kó tó di wípé a di ìbò àpapọ̀ tí ń bọ̀ lọ́dún 2027 ni. Kì bá tiẹ̀ sì rọrùn díẹ̀. Ṣùgbọ́n nítorí pé a kọ́ fẹ́ di ìbò, ṣé rí àwọn ìbò tá a kọ́kọ́ dì, ìbò Èkìtì ni o, ìbò Kogi ni o, ìbò Ọ̀ṣun bí ni o, àwọn ìbò tí a kọ́kọ́ dì kó tó kan ìbò àpapọ̀ ní ọdún 2027, ìbò àpapọ̀ ààrẹ tí ń bọ̀ lọ́dún 2027 kó tó kan yún ìbò àròkọ ni o. Àwọn ìbò tí a máa dì lọ láti ìsìn, ìbò tí a máa dì lọ láti ìsìn kó tó kan ìbò àpapọ̀ ìyún ìbò ààrẹ tí ń bọ̀ lọ́dún 2027, ìbò àròkọ ni. Eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC ò ní lè afford láti lùsì kankan nú ẹ̀, pàápàá jùlọ governorship election. Ìbò àròkọ ní ẹgbẹ́ òṣèlú APC ò sì ní lè afford àti lùsì kankan nú ẹ̀. Òótọ́ bẹ̀lẹ́gbọ̀n. Òótọ́ bẹ̀lẹ́gbọ̀n. Tẹ́ bá wá ní olóṣèlú kan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí aráàlú, tẹ́ ẹ sì lérò pé bóyá yín ṣe tiyín dáadáa. Don't go too emotional. Don't go too emotional. Torí tẹ́yìn bá ro dídùn fún èèyàn ọ̀rọ̀ adé egun. Tẹ́ ẹ bá go emotional lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ṣe rí etí tẹ́ ẹ fi máa gbọ́ fọ́nrán yìí bíi kẹ́ ẹ lẹ̀mí lóko pa ni. Ṣùgbọ́n síbẹ̀ òótọ́ ọbẹ̀ lèmi ń bá yín sọ. Ṣé reality stubborn gan. Tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ gba eléyìí lónìí, tó bá di ọjọ́ ìdìbò tàbí ọjọ́ kejì ìdìbò, ẹ padà wà á rántí àwọn tí mo sì máa sọ. A very stubborn creature in reality. Tó jẹ́ pé tó ń bá setting báyìí kò rán anybody ń ṣe. Bí nǹkan bá ṣe wà ńlẹ̀ lòun ó ṣe ni ó ṣe gbé yọ. So ìbò kí ìbò tí a bá ní láti dì kó tó di wípé a dìbò àpapọ̀ tí ń bọ̀ lọ́dún 2027, ìbò àròkọ ni o. Eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC ò dẹ̀ ní hesitate láti fi pàrokò ránṣẹ́ wípé 2027 is a done deal. À ń bọ̀ o. À ń bọ̀ o. So bó ṣe jẹ́ báwọn kìíní ìṣe máa ń rí work inú òṣèlú nìyẹn, particularly òṣèlú apá àbí tá a wà yìí. Bó ṣe máa ń work nínú òṣèlú nìyẹn. So you now think him, understand anyway. He's a good man according to you people. He's trying his best to make things work out for the people of Osun State and the rest of it like that. But ṣé rí wọ́n ní ẹni ọmọ bíi ọ̀rọ̀ wò sí ọ̀tá ọlọ́rọ̀ ni. Àwa kan náà ti jókòó pé ọ̀dà látàrí àwọn tá a ti gbọ́. Ǹjọ́ ṣeé ṣe kí Adeleke ò tiẹ̀ rí ọ̀nà míì bá wọ̀? Ǹjọ́ ṣeé ṣe sí Adeleke sí ọ̀nà míì wà ńlẹ̀ tí Adeleke lè rí bá wọ̀ tó dúró gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ tó fi lè padà sínú ilé ìjọba lẹ́lẹ́kejì gẹ́gẹ́ bí gọ́vnà? Ẹ̀yin alára wa, ṣé kí n mọ̀ tàn yín? Kò sọ́nà kankan lẹ̀ o. Kò sí ọ̀nà kankan lẹ̀. Ọ̀nà tó kù ńlẹ̀ tó fẹ́ ṣe bí ọ̀nà báyìí náà ni pé tó bá dọjọ́ ìdìbò kí gbogbo yín lọ rè dìbò. INEC ó sì announce ẹ̀ ń bá wọlé. Yẹ́nì tí ọ̀gá sì wọlé ọgbà ilé ẹjọ́ lọ, ọ̀nà tó ń bẹ ńlẹ̀ nìyẹn. Ṣé kí n sì mọ́ parọ́ fún yín? Èmi ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n sì tuntun sọ. Ìbòkíbò tí a bá dì láti òní yìí lọ, láti ìgbà yìí lọ, láti àsìkò yìí lọ, títí di ọdún 2027 tá a fẹ́ dìbò àpapọ̀, ìbò àròkọ ni o. Ìbò àròkọ ní ṣe rí apá abi tí mo ń sọ yìí, apá ilé tí mo sọ yìí, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dà fi pamọ́. Bóyá ẹ ṣe àkàálẹ̀ rẹ̀ ẹ dà fi pamọ́ ni. Ìbò èyí tí a bá dì láti àsìkò yìí lọ títí di ọdún 2027 tí a di ìbò àpapọ̀ lórílẹ̀‐èdè yìí, ìbò àròkọ ní eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC ò dẹ̀ ní hesitate láti fi pàrokò ránṣẹ́ pé à ń bọ̀ o, lódìdí la sì ń bọ̀. Òótọ́ bẹ̀lẹ́gbọ̀n o. Mo really feel fún Adeleke honestly because this is a very wrong time. This is a very wrong time for him to it's a very wrong time for him to be a candidate, honestly. He's a good man according to you people. Èmi ò ń rí ètò olóṣèlú actually, but he's a good man because láti ìgbà tí mo ti máa gbọ́rọ̀ rẹ̀, wọn ò gbọ́ kí kankan nu yẹn sọ pé kò dárí. Wọn ò gbọ́ kẹ́ sọ̀rọ̀ ẹ̀ láì dárí. Ohun èèyàn náà sì lóhun adáni ayé. Fún ìdí èyí, a lè conclude pé he's a good man. Yes, he's a good man. But ìdí ìbẹ̀lẹ̀ yóò fà yín alára wa, ó jèdè lọ, wọn ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ nǹkan fúra fílẹ̀ báyìí pé ìbò kí ìbò tí ó bá ṣẹlẹ̀ láti àsìkò yìí lọ títí di ọdún 2027, ìbò àròkọ ni o. Ìbò àròkọ ni bí gbogbo nǹkan ọba tiẹ̀ sojú yín. Ẹ jẹ́ ń fi ìbò tó ṣẹlẹ̀ nínú Ìbàdàn North, nínú Ìbàdàn l'Ọ́yọ́ State, ẹ jẹ́ ń fi ìbò tó ṣẹlẹ̀ nínú Ìbàdàn North, federal rerun tí wọ́n ṣe, Federal House of Rep, whatever.
ẹ jẹ́ n fi ṣàkàwé ọ̀rọ̀ fún yín. APC ló wà ní federal level, àwọn Ṣèyí Mákindé wọ́n wà ní state, wọ́n dìbò federal rep, bàbá mi PDP ló wọlé o. n tí wọ́n ń pè sí àwọn ìbò kan bẹ tó jẹ́ wípé àwọn ìbò yẹn kò sí yóò dùn yín, yes, because ó ní bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yẹn ó lọ by popular way of reasoning. Adeleke gbìyànjú fún wa, ó ṣe dáadáa, ó ṣe gbà, ó ṣàwò, kò yẹ kó wá jẹ́ pé irú ẹ̀yin ò ní lè dìbò wọlé ẹlẹ́ẹ̀kejì. But I will not lie to you people, this is a wrong time for a good man like Adeleke to be a candidate, especially for the post of governor. This is a pure wrong time for him to be a candidate. Ó dùn mí gan ni, ṣùgbọ́n kò sí ní tá a lè ṣe sí. But I can tell you pé Bola Tinubu àti gbogbo àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC pátá will never leave a single stone like this. They will never leave it unturned. Ahead 2027 presidential election, any election tí ó bá fẹ́ ṣẹlẹ̀ láti àsìkò yìí lọ títí di ìgbà tí a dìbò ààrẹ yìí tí ń bọ̀ lọ́dún 2027. Ẹ̀yin alára wa, ogúnjọ́ oṣù kejì ọdún 2027. They will never leave any stone unturned o. Mi ní parọ́ fún yín. Because tẹ́ ẹ bá tiẹ̀ ti bí ìsáná kíyèsí oògùn tẹ́ ẹ wo ọ̀rọ̀ ọ̀hún dáadáa gan. Ẹ rí i pé ẹran tí wọn ò fi sọ ẹkùn pa. Àmbèlè ètè èyí tí ẹ tiẹ̀ wàá fi sọ pé ẹran rẹ̀ rèé o. Àmbèlè ètè èyí tí ẹ tiẹ̀ wàá múlé lọ pé ẹran rẹ̀ rèé. Ẹ lọ wo gbogbo àwọn gómìnà tí ń bẹ lórílẹ̀‐èdè pátápátá lónìí. Ẹ lọ sí kó tó di pé ààrẹ Bọ́lá Tinubu ìgbà tó dìbò wọlé, ẹ sí iye gómìnà tí ẹgbẹ́ òṣèlú APC ní, ẹ sí iye gómìnà tí ó ti dà tí wọ́n ní lónìí, ẹ sí iye gómìnà tó ti dà tẹ́gbẹ́ òṣèlú APC ní lónìí. Bí ṣe ń ṣe òye mi, gómìnà ìpínlẹ̀ Kánò ló tiẹ̀, òun ló yà mí lẹ́nu jù nínú ìgbésí ayé wọn mọ́ tí wọ́n bá sọ. Kí ni Tinubu gan bá àwọn gómìnà ọ̀hún sọ náà? Ṣé wá gbà kàwá gba dùndún náà ló dùn mọ́ wọn tó bẹ́ẹ̀ tí gbogbo wọn ń fi ẹgbẹ́ òṣèlú tí wọ́n lẹ̀ tí wọ́n ń rọrí wọnú ẹgbẹ́ òṣèlú APC ní àbíbò? Àbá gídágídá Abba Yusuf, n rò pé ẹ mọ bí Abba Yusuf ṣe jẹ́ sí Kwakwanso. Ọmọ Kwakwanso obìnrin ní bẹ lọ́ọ̀dẹ̀ Abba Yusuf tí ń sabiamọ o. Àná Kwakwanso ni Abba Yusuf o. Ọmọ Kwakwanso ni nínú òṣèlú ó ti mú bọ̀ ọjọ́ ti pẹ́ o. Abba Yusuf yìí kan náà ni Kwakwanso lò against Ganduje second term ọjọ́ sísè ẹnáwó tí ẹ nára o. Tọ́jọ́ wípé bí ọ̀jà agbára ìjọba àpapọ̀ àtàwọn nǹkan míì bí abrakadabra ní òṣèlú, Abba Yusuf ni ó dìbò wọlé o. This same Abba Yusuf náà ni Kwakwanso tún padà lò lẹ́lẹ́kejì pé ọ̀dà ńgbà náà ìwọ ló ṣe gómìnà iṣẹ́ wọ́n wá padà rí bó ọ̀hún dì wọlé. Ẹ̀yin alára wa, Abba Yusuf ọmọ tí ì lò pé ọdún mẹ́ta tó fi ẹgbẹ́ òṣèlú Kwakwanso lẹ̀. Ẹbí mi pé ẹgbẹ́ òṣèlú wo ló rárí wọ̀ lọ? Ẹgbẹ́ òṣèlú APC ni o, lábẹ́ Bọ́lá Tinubu. Fúdìí èyí wọ́n nídìí kíní yẹn, wọ́n ní discourse yẹn láti máa kà mọ́ra wọn lọ títí sí ọdún 2027 ni wọ́n ní díẹ̀ láti máa kà mọ́ra wọn lọ. Wọ́n ń kà mọ́ra wọn ní ti Kano, ti Imo, ti Bayelsa, ti gbogbo ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà pátápátá tàdámáwá. So ní mo fi sọ wípé ẹran tí wọn ò fi sọ ẹkùn pa. Àmẹ́lẹ̀ èdè yìí tí ẹ tiẹ̀ wàá fà ní lọ́ba ìpè ọ̀ya ẹkùn gba ẹran rẹ̀ rèé o. Àwọn ìpínlẹ̀ tí wọ́n tiẹ̀ feel untouchable gan tó yẹ pé ojú pé Tinubu ò lè débi nínú àwọn ìpínlẹ̀ tí tó dá mi lójú jù tẹ́lẹ̀ wípé because normally traditionally àwọn ìpínlẹ̀ bíi Enugu, àwọn bíi Imo, àwọn bíi Kogi, gbogbo àwọn ìpínlẹ̀ south east yẹn PDP lónìí. Ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sì máa fi dìbò wọlé. Bẹ́ẹ̀ dà pé dórí máa yìí tó ń bẹ ní London tó tíyàwó ẹ̀ padà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ekéremadu, ẹgbẹ́ òṣèlú PDP ló fi dìbò wọlé sínú sínéètì ẹ̀ẹ̀márùn-ún tó ti wà ń bẹ̀. So traditionally àwọn state tó jẹ́ wípé PDP ló ní, Tinubu penetrate wọbẹ̀ láì tí ìdásíkò òbó kábàrà sọ pé bóyá wọ́n ń rí igi ibẹ̀ ni o. How much more pé àsìkò òbó wá dé? Àwọn state tí èsè state tí ẹ̀ lè ní wí yìí o. How much more táwa pé àsìkò òbó wá dé? Àsìkò òbó dé nípínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun sì wà lára àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní ọkàn àyà Bọ́lá Tinubu jù ní apá abita wàyí south west. Bí Èkó ṣe rí lọ́wọ́ Tinubu bẹ́ẹ̀ náà ni ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe rí lọ́kàn àyà rẹ̀. Fúndìí èyí ó ṣe bí ẹni fẹ́ dùn ní jọjọ́ o, ṣùgbọ́n ẹ mọ̀ọ́kàn ni o, ẹ̀yin ti Ademola Adeleke, ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ẹ̀rín láàrin o. Gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú, láti máa fogun jà yín,
èmi dúró bí Násírì Olódùmarè, mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè, mo pa á ní àṣẹ lórúkọ Jésù. Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú. Màmá, kí ló ń tẹ̀ ń là kọjá? Dádì, kí ló ń tẹ̀ ń là kọjá? Kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ? Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 5427. lẹ́ẹ̀kan sí +234 70 25 47 5427. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù, ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù, ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.